la wà bàbá jẹ́ ká lẹ́san ni jẹ́ ká lẹ́san wá o bàbá jẹ́ ká yẹ̀yẹ́ wá. Bàbá bímọ wo ìtalàgbà ilé kan bí ìbò. Imagine bàbá kan wá sórí rédíò ńgbà náà ńkọ́ o. Ìyá ọmọ òun lọmọ òun ń tọ́jú kò tọ́jú òun tó ń jẹ́ bàbá rẹ̀. Ẹjọ́ ẹ̀yin bàbá wọ̀nyí kí ló máa ń ṣe yín náà ṣe tí máa ń gbàgbé ọjọ́ alẹ́ ni. Nígbà tẹ́ ẹ bá wà ní Ṣàngó Òde tó jẹ́ wípé ibi orún bá wọ̀ lọ́wọ́ sùn alẹ́ ni obìnrin ni yín fi kanràn kan. Tẹ́ máa sun bí apalọ̀ káàkiri tẹ́ máa jẹ pẹpẹ súùpù tẹ́ máa oh my God tẹ́ máa ranjú tójú yín ọmọ bọ́ọ̀lẹ̀ bíi kẹ̀kẹ́ bíi kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ tó jẹ́ wípé tóbi náà bá bímọ tán ẹ máa sọ wípé kó lọ gbé ọmọ yẹn jùnú ní sáàtàn kẹ́lẹ́dẹ̀ ò jẹ́. Sọ obìnrin tó bá wá gbìyànjú tó kó bá jú tó kó bá mú tó nájà àpàyàmọ́ rí tó wọ ọmọ náà ṣé kó má tọ́ irú ọmọ bẹ́ẹ̀ ló ní òní tọ́jú yẹ nígbà tẹ́yìn tẹ́ ń sùn kí òǹtẹ́ẹ̀lì ṣé ẹ̀yin ò mọ̀ wípé ọjọ́ alẹ́ làgbà ni ṣé ẹ mọ̀ pé ọjọ́ alẹ́ làgbà ni ẹ̀yin bàbá bímọ wò yìí ẹlòmíì máa fi ọmọ ìyàwó rẹ̀ sílẹ̀ toyúntoyún nínú kíyàwó ọmọ rọbí fún 9 days tí ò ní rẹ́nì kankan tọ́kọ rẹ̀ ò ní dúró tì í tó jẹ́ pé òun àtọ́lọ́run lọ́jọ́ lọ máa bímọ yẹn lọ́sibítù tí ò ní tọ́jú ọmọ tí ò ní tọ́jú ìyàwó ṣé tírú ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà kì í ṣe ìyá rẹ̀ náà tó tọ́jú rẹ̀ tó gbàrú tọ́jú ẹ̀ ló máa mọ̀ ni. Ẹ̀yin bàbá àtàlàgbà ilé kan bí ìbò ìbàbá tí ń gbẹ́gbẹ́dẹ̀ sọ́rùn káàkiri ayé tẹ́ẹ̀ni tọ́jú ọjọ́ àárọ̀ yín tó bá dalẹ́ tẹ́ máa lé ọmọ mú kiri wípé kò tọ́jú yín ìyá rẹ̀ ló ń tọ́jú ẹ̀yin nu Ọlọ́run. Imagine ká ní